Hello, beautiful people. My name is Princess. Yeah, this is Yoruba American comedy. Excuse me, it's all about counseling, adverts, broadcasting news, Yoruba culture, American culture. Yes. Um, Today, what I have for you is guess what? Royo! It's all about Royo. Yes. I think before we start talking about what we have on the board, we have to give glory to Almighty who made us alive today. Is our Father everlasting. He never leave us alone. He's always be with us. We thank you, Father. Always be with us all the time. Thank you for every damn thing. Yes, you are a good Father. Thank you. For you, Father. Yes, now I want to say thank you to all our Baba Oba, our Father, our royal Father. Rí gèlè mi tí mo ṣe lénìí mo ṣe ti Madam Kofo ni o. Mo ní kí èmi náà ṣe junior Madam Kofo lénìí. A gbọ́dọ̀ máa gbé ògo ilẹ̀ Yorùbá máa ga because we are all beautiful, we are all pretty. Àwọn ọkùnrin wa náà they are all handsome. Yes. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi ọba láti Ilé-Ifẹ̀, látọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn, Abẹ́òkúta, Kwara, Èkìtì kété, Kogi, Benin, láti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ fún nǹkan tẹ́ ṣe fún mi. I was so happy when I heard the news yesterday that they are giving them 200 naira, 500 naira now, and then 1,000. I was like, ooh. I just spoke 3 days ago to my fathers and they listened to me. Thank you, Daddy. I really appreciate you, Father. Thank you. Our Baba wa Ooni of Ife, Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì, di àdìmúlà gbogbo àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ yín gan ni. Àtàwọn bàbá wa tó kù. Bàbá mi orí ọ̀tàn. Ọmọ onírèké àgbéjò. Bàbá mi Ewì. Hey, thank you so much. Bàbá mi àjèrò, ọmọ àjèrò kú ọ̀sán, ọmọ oṣù kérégbékè lélẹ́gbẹ̀ẹ́ ọ̀run. Thank you so much. I appreciate you all, Daddy. Àwọn bàbá mi ní Fàkè, ní Lọ́rọ̀, ní Pòtì, ní everywhere, Ìkọ̀lé Èkìtì. Ọmọ olóṣè méjì takọtabo. Ìkọ̀lé èrò máa sọ sí lùgbọ́n tàlà mọ́sẹ̀. Oṣù nìkan náà máa ń taṣọ mọ́ because aṣọ pọ̀ ń bẹ̀rẹ̀ rẹpẹtẹ. Tán bá wọṣọ wọn á tún tàlà mọ́ àkókò. Yeah, thank you so much. I appreciate all of you. Ìkàrẹ́ Àkókò gbogbo Ìkẹrẹ́ Òsì Ará Òsìn Ìtàpá títí tó fi wá sọ́nà Ìjẹ̀ṣà Iṣu ọ̀nà Àkókò orí omi Àkókò orí ilẹ̀ gbogbo every damn thing. Àìsẹ̀gbá gbogbo wọn pátápátá. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adúpẹ́ àtàwọn Ìjẹ̀bú náà, Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú Òrùn, Ìjẹ̀bú Igbó, àtàwọn Ìbàdàn, àwọn ará mi lÉkòó, gbogbo wọn pátápátá, àwọn Kogi, àwọn Kóyọ ní Benin, everything, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Adúpẹ́ pé ẹ foríkorí, ẹ fukùlùkù. Adúpẹ́ lọ́wọ́ màmá wa ọba náà, màmá ọba of Ifẹ̀, Erelú. Thank you so much. I appreciate you, Mother. You did the right thing. You did great. Thank you. Because ebi ń pa àwọn èèyàn. Now, wọ́n ti ń fún wọn lówó. Everybody ti ń jẹ. Wọ́n ti ń ṣe yàn. That is how it's supposed to be. Ẹ bá wa bá àwọn bàbá Buhari yẹn sọ̀rọ̀. Buhari yẹn ò ṣe dáadáa rárá o. Mo ti fún wọn ní 75 tẹ́lẹ̀. Nígbà tí wọ́n sọ̀rọ̀ sókè tán ní ká máa gba 200. Mo ní tán bá ká tó lọ pa máa fún wọn ní 99.9. But now I don't think bàbá up to 99 at all. The mark is set back. I think I'm giving him 72, maybe 70. Yeah. Baba did not do the right thing. Ibi ń pa àwọn èèyàn. Ẹ̀dẹ̀ wà ní Aso Rock ń gbádùn. Yáyìsá náà wà ní Nárùmù. Kò lè bọ́ ta kó sọ pé bí ne ló máa wí ní àmọ́ mímọ́ máa ń sá sọ. Bí Kẹ́hìndé Bálájì ni Aláàjì. Ẹ fáwọn ará bí ẹ jẹ́ kán jẹun náà. Ẹ ṣe owó gbà tí ìṣòwò titi wa tá a ṣiṣẹ́ fún ni. Ẹ̀tún kò tira. That is dubious. It is dubious and selfish. That is not right. It's not right at all. Legacy yín o kò clean o. It's not clean.
It's not clean at all. When I got my grandchildren, I'm going to talk about both of you to them. That the government we have some years ago, they are woefully. They are not nothing at all. I mean, they are not something at all. They are just sitting down there looking at people dying. People are dying every day, and you don't even make a move. Not even coming out to say something. Ọmọ kan fẹ́ ra búrẹ́dì oní Buhari ò tí jáde síta kó sọ̀rọ̀ kó n tó ra búrẹ́dì 200 naira. Can you imagine? Just a 7 years old. Ó dìgbà tí Buhari bá tó sọ̀rọ̀ kọ́mọ yẹn tó fi 200 naira ra búrẹ́dì kó tó jẹ. A lot of people die like that because wọ́n gbọ́ yín kẹ́ jáde síta. Please come out and speak and say something and let everybody appreciate you as a government, as a president. All right, thank God we have a beautiful one now that will know Mijewanu, that will listen to us, that will give us what we need at the right time. Not that I know they're not even coming out to say sorry to all those affected people. Anyway, that's it. Bye bye. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi jàre, àwọn bàbá láyé eré. Àwọn bàbá mi tó fine, àwọn bàbá mi tó handsome. Àwọn bàbá mi tó mọyì. Ẹ pẹ́ fún wa, ọjọ́ yẹn á dalẹ̀ lágbára Ọlọ́run. Ẹ ní kú lójijì, àwa náà ní jábọ́ lẹ́yìn yín. Ẹ dàgbà, ẹ dàgbọ̀ pìtàn, ẹ fi ọwọ́ pawú, ẹ fèrègì dòbì. Ẹ máa ní bàbá yẹn jẹ́ ká gbé jáde sínú oòrùn ká tún lọ sàkárí kó oòrùn tó pa díẹ̀. Bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe yín tẹ́ máa ń lọ sí 200 300 years. Bẹ́ẹ̀ ló máa rí lágbára Ọlọ́run. Nínú àlàáfíà ara dẹ̀ ni ẹ̀ní ṣe nínú àìsàn. Bó dẹ̀ ṣe wù kẹ́ pẹ́ láyé tó ẹ̀ní fojú sunkún ọmọ. Ó máa rí bẹ́ẹ̀ fẹ́mi náà lágbára Ọlọ́run. Bó ṣe rí nìyẹn lénìí. Mo ní kí n júbà fẹ́ ẹ̀yin gbogbo bàbá wa ni mo ti wọ ẹ̀yin ará ìlú ṣé ni yín dùn sí pé bàbá wa dẹ̀ ti ṣe dáadáa ní kẹ̀kẹ́ ẹ̀rọ ọba yẹn wọ́n ti ṣe nǹkan kan àwọn ọba yẹn ṣe ni fún àwọn bàbá dẹ̀ ti ṣe dáadáa sí kẹwàá jẹ́ ká sọ̀rọ̀ dáadáa jẹ́ ká lọ́rọ̀ lẹ́nu dáadáa báyìí bíi ti màmá wa Esabod. Màmá Esabod ti sọ̀rọ̀ sókè. Màmá Esabod ní ó ní bàbá Ọ̀jájá òun ti jáwọ́ lọ́rọ̀ rẹ̀ o. Mo dẹ̀ láàkì èmi náà máa ń fẹ́ sọ Ìbàdàn ṣe mọ̀ pé sòsò ẹran kí la jẹ lánàá ẹran síkè ni kí la ìjókòó kú sí síá ni. Give it up for your ìyá Esabod. Thank you Mama Esabod, I really appreciate you. Ṣé tó ń rìn tí orí ẹ̀ ò kì í ṣèkì báyìí tabadé ká jókòó pé èèyàn kan ó tiẹ̀ ti màmá Queen ní London yẹn kọ́lọ̀ kó fọ̀run kẹwọn ìyá yẹn náà ó ní pọ́blẹ́mù bàbá ńlá pọ́blẹ́mù tó ń dún nínú ilé ẹ̀ tí ó pèsè tú síta. Àwọn ọmọ àárín wọn ò tòrò ìyàwó àtọ ọmọ ọ̀rọ̀ kò lójútùú. So pé èèyàn kan wà kò ní kọ́ má bàbá ńlá rọ́ ni sáwọn tó ń jẹ owó tó ń lówó jù nìyẹn tó ń gbádùn jù nìyẹn o nǹkan tá bá wọ àpò ìyá yẹn ló lówó jù wọn kàn fẹ́ sọ iye owó tó ní síta fún wa ni àwọn ló tó gbọ́dọ̀ wọn náà ti ń ṣe gbogbo so báwo wá ní ìyá ò ṣe ní ṣe máa wà tí ò ní pọ́blẹ́mù kan so ẹni bá wà tí ò ní pọ́blẹ́mù tó yẹ pé pọ́blẹ́mù la máa sọ ní gbogbo gbà kò dáa ẹtí inú mi dùn pé yẹn tó ti ṣe dáadáa sí wọ́n ti jáwọ́ lọ́rọ̀ rẹ o. Thank you, I love you. I kiss you for that, mommy. I kiss your chin. Thank you. Inú mi dùn because àwọn míì wọ́n ti máa wò pé Yorùbá làwọn ará bíi ìdẹ́pẹ̀rẹ̀ àwọn kí ló tó ń ṣe àbàbá yìí báyìí. The innocent man, humble, humanity, the man of integrity, the man of excellence, the man of dignity. Gbogbo ẹni wọ́n gbé sára. I so much appreciate him. Gbogbo àwọn tán ti orí tán ti ń bọ̀ ti pọ̀ jù. Èèyàn mélòó ló lè ṣe yẹn káfíńrora wa wò. Èèyàn mélòó ní gbogbo state Nàìjíríà máa ní bàbá máa ń jowó school sí àwọn ọmọ university láti kindergarten up to university. Ká yìn wọ́n o ká kí wọ́n o. So bá tẹ̀ jẹ́ yẹn gan lásán pa àwọn ọmọ wa tán tọ́jú. It's enough for us to respect him. It's enough for us to give him his own due respect. Ká tẹ̀ máa gbàdúrà fún ẹni pé kọ́lọ́run jẹ́ kán pẹ́ fún wa kọjá wọn pé dalẹ̀ fún wa kì í ṣe ká tún máa bà wọ́n nínú jẹ́ ká máa bú wọn gbogbo wa a máa yọ ìbú lára ìyàwó a máa yọ ìbú lára àwọn màrí ìlókù sẹ́mẹ̀sìn ìyẹn tí wọ́n máa ti fi sẹ́gbẹ́ kan fún rẹ̀ ló máa jáwọ́ wọ́n yẹn ká dẹ́tẹ̀ mọ́ kó fá olè rẹ̀ bá rẹ̀ kọ́ bá ti rọ́ọ̀kọ́ ni ìtumọ̀ owó mi ẹ má bínú bàbá mi
òwe tí mo kà yẹn Èkìtì òwe Èkìtì ni wọ́n ní wọ́n sọ pé kí adẹ́tẹ̀ tí kò lọ́wọ́ rárá o gbogbo ẹ̀ púpùpù ni àwa lòun fẹ́ kó Ifá kí ló fẹ́ fi kó o kò sí nǹkan kan tó fẹ́ fi kó o bìkọ́ kò sọ́wọ́ tó fẹ́ fi mú ìka adẹ́tẹ̀ mọ́ kò fa olé ìbá rẹ̀ kọ́ bá ti rọ́ ọkọ ni tó bá ti rí ẹnu láti máa sọ kó máa sọ nìṣó because I remember one day one person will give her from the back wọ́n á fún tán ráúráú ni tó lóun wà nílùú kan wọ́n lè wá bọ̀ ń bẹ̀ you no forget about it one day will be one day for you I'm telling you this n tó bá mú ìyá Esabod tó lóun jáwọ́ then you will know that ìyá yẹn tí ro ti jókòó lọ́jọ́ ti rò pé kí lòun ṣe léyìí fún bàbá yìí ò dé ṣẹ̀wọ̀n o bàbá ò ṣe ẹ̀ náà kò sẹ́ni tó lè ṣe nǹkan lọ́dọ̀ bàbá báyìí ò kí ń bínú ó máa mú mọ́ra ṣáá ni èèyàn mélòó ló lè ṣe irú ẹ̀ ẹ̀rọ ọba mi tó ti máa kí èpè mọ́lẹ̀ èpè ló máa ṣẹ́kùlà èpè ló àwọn máa gbọ́ àwọn làwọn jogún bí kan àwọn làwọn níbi kan àwọn làwọn nígbà àwọn làwọn kọ́kọ́ dé àwọn làwọn tètè dé àwọn làwọn kọ́kọ́ àwọn lódùdú àkọ́kọ́ bí àwọn ló bí gbẹ̀yìn wọ́n máa du ilẹ̀ kiri ni bẹ́ẹ̀ bàbá ò ṣe yẹn kàn tọ́jú gbogbo ẹni tí ò ní kiri ni wọ́n fún wọn ló jẹ ní títí wọn ẹ̀wá ní fún ẹni yẹn ní respect yẹ ká júbà ká wárí fún wọn Ọlọ́run àdẹ máa ti àwa náà lẹ́yìn Olúwa fún gbogbo alágbólókun àtagbára àwa náà àdàgbà àdàrúgbó iṣẹ́ ọmọ wa ṣojú wa lágbára Ọlọ́run yes Esabod thank you I appreciate you you are a good lady you showed us that you are a Margaret Thatcher lady Margaret Thatcher is tough but at the same time she did a lot of good things she did a lot of good things. So I'm so happy to tell you that about Mama Esabod. Lẹ́yìn èèyàn wa tó kù ẹ jẹ́ ká ṣe dáadáa o. Then a tún gbọ́ wuyewuye pé àwọn kan wọn kọ̀ọ̀kan ẹjọ́ ẹni tó bá jẹ́ ẹ tètè pè wọ́n mọ́ra ẹ fún woman ní nǹkan tó máa gbà kó tó di pé ó máa parẹ́ ẹjọ́ mi ì fẹ́ dárúkọ ẹni yẹn. I saw it this morning but tóbìnrin bá tún lọ parẹ́ ẹ̀sìn it's like a stain on our name it's like a stain on a government name because the way the lady talk like her husband is one of an I don't want to go deeper. Let me just stop right there. You know what, I don't want something that will affect me too but I'm just saying as a woman mo fẹ́ sọ̀rọ̀ nípa obìnrin ìwọ tó bá tọ́kọ bá kọ̀ ẹ́ you don't need to kill yourself. You don't need to bara ẹ̀jẹ̀. Ó lọ́wọ́ mẹ́wàá ẹni. You got it. Ó dẹ̀ lẹ́sẹ̀. And you got your mouth. You can talk. Ó lè fi polówó ọjà. Lọ ragbado náà ragbado abọ́ ike àgbàdo kan. Lọ rẹ́ sínú omi tó bá ti rẹ́ dáadáa 3 days kó yọ omi ẹ̀ kó lọ lẹ́rọ yọ àjọ̀ tí kò sẹ́ di ògì sínú nylon. Má ti jú gbé bó bá lè gbé káàkiri gbèsègbè títì ọkọ lówó yẹn kan tó jọ̀rẹ́ tó ní ṣọ́ọ̀bù kó jókòó tì within 2-3 hours wọ́n á ra ògì tán wà á tún lọ ra míì ọ tó bá dẹ̀ jẹ́ iṣu náà ni kó gé iṣu yẹn kéékèèké kó ra òróró ìgò kan ti tó má ti ra méjì iṣu ẹyọ kan ni kó kọ́kọ́ dín tó bá di jọ́ kejì wàá ra iṣu méjì tó bá di jọ́ kẹta wàá ra iṣu mẹ́ta that is how you be multiply. Ọwọ́ àjòkó kó máa ní ẹ̀kọ́ kan kọ̀ ẹ́ fẹ́ parẹ́ don't do it if you do it wàá jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ó bá ti débẹ̀ náà máa jù ẹ́ sí wọ́n ní wèrè ó parẹ́ kò tí tásìkò máa lọ nù ná wàá lọ lo yí ẹ̀sẹ̀ tó kù nínú ná kọ́ lọ́run tó ṣẹ̀ṣẹ̀ wá sí ìdájọ́ ẹ̀ tí ìyẹn dáa so please don't do it a mọ̀ pé ọmọ ńlá gbára lára bí ìyá mọ́ but instead of that wàá dẹ̀ kọ lẹ́tà ẹ̀yin ọmọ mi mo fẹ́ kí n kàn máa rí yín ọkọ̀ kọ lẹ́tà sí bàbá bàbá ẹ má ṣe báyìí o ẹ jẹ́ kí n tiẹ̀ máa rá àwọn ọmọ mi ọkọ bá kọ ẹ̀yìn òní kò parẹ́ ẹ̀ náà kí ló á le tó yẹn nígbà tí ṣe pé bóyá wèrè ni ẹ ò kí ń ṣe wèrè ṣé tó bá ti wà nílé ọkọ ìwọgọ ò fẹ́ ṣiṣẹ́ rárá tẹ́lẹ̀ ni ò fẹ́ ṣiṣẹ́ tó bá wà nílé ọkọ ni so you want to be jogolo obìnrin torí ọkùnrin kan nìkan kan náà pè ní jogolo you don't have to be useless oh you need to do something man you need owó tẹ̀ tún ní ṣọ́ọ̀bù kábíyèsí o lọ ra kóòkì kírètì kan kó dá sínú ike kó lọ ra ice block 5 naira kó dá sínú ẹ̀ kó fi ìgò kan ṣe ẹ̀sánpù sórí kúlà kó jókòó tì kílẹ̀ tó ṣú wa tágò 3-4 gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ à ń pariwo ebi ń pa ẹ́ a whole woman like that is an insult it is an insult on you not your husband o lówó kankan rárá
ọkùnrin febi pa ojú òtí ẹ. I'm sorry to say this, I'm a lady like you. I am a lady like you. Kí n tiẹ̀ tó di bí mo ṣe wà ní mo ti tẹ wà rí, mo ti ta ráìsì rí. Ẹ̀wà nínú ike máa yọ yagolole lórí báyìí, mo ti tà rí dáadáa. Tó rẹ̀ pé mo dẹ̀ ń multiply, mo ti bẹ̀dí tí mo di mo ń ta ó ṣe ọtí. Náà máa tún lọ síbi iṣẹ́ náà. Màá lọ síbi láàárọ̀ tí bá dé ní ìrọ̀lẹ́ máa ṣe wá gbé abọ́ gàrí mi agbẹ́wò àmì jáde síta. Oh, you have this hand. Please come on, do something. Stop begging all up and down. A little money that you have with you, multiply it. Do something. Stop begging all about. Má bà ipò jẹ́ fẹ́ ni ẹlẹ́ni mẹ́. Kò sí nǹkan tó ṣàwọn mẹ́. They are feel fine. Tó bá fẹ́ rí wọn, yóò lè rí wọn. Ìyẹn ò lè tá mọ̀ pé ẹ̀yin tó obìnrin mi tí ò bá rọ́mọ ẹ̀ ó máa ń bara jẹ́. Èmi náà tí mi bá rọ́mọ mi mo lè bara jẹ́. Ṣùgbọ́n wá níwèé tó lè lò. Wàá yẹ pé gbé wá lọ sí àárín agbami báyìí bẹ́ẹ̀ ni pé òun stay ní ọkọ ẹ̀ ni tó ń bẹ́ẹ̀ tọ́jú ọmọ tọ́mọ ń lọ sí school and they are looking good. Ìṣe pé wọ́n ṣàìsàn ìdí yóò bá yẹ pé nǹkan kan ṣe wọ́n sì lè máa ní ẹ bá mi bẹ́ẹ̀ kó kọ́ ọmọ mi ńlẹ̀ o kò gbé wọn lọ sílùú kò sí yẹn nú ẹ̀ ọmọ ẹ̀ ń fine ìwọ náà dẹ̀ ń fine kò tí ẹni tó máa rí ẹ tó máa ní ọwọ́ ìyá wà lára ẹ̀ náà ṣé nítorí pé òwò aṣọ kan tó ṣe kinní díẹ̀ tó bá tán bá wẹ̀ tán sí tó pancake ojú ó fine gan jèmi tí mo jókòó yìí lọ àkíládé tó wá bara jẹ́ tó yẹn tó jáde síta kó bó dẹ̀ ṣe pure water ní 20 naira pure water àbí 30 naira gbé kan náà kó blọọkì sórí ẹ̀ kó jókòó tì you will make something wá sì máa bẹ ọkùnrin kó tó fún ẹ lówó oúnjẹ níbo ni èmi ò rí bóyá àwọn èkìtì àkínwọ ọwọ́ ọkọ ká tó jẹ o sorry to say mi ò fìgbà kan wọ ọwọ́ ọkọ ti tèmi kí n tó jẹun mi ò lè máa sọ̀rọ̀ ègún ni mi nídìí láti sọ̀rọ̀ ègún bẹ̀t mo mọ̀ pé mò ń jẹun àwọn ọmọ mi dẹ̀ ń jẹun a lot of single mother ló tọ́ àwọn ọmọ 5-6 jáde náà 5-6 tó dẹ́ pé professor dẹ̀ ní gbogbo wọn wọ́n dẹ̀ tún bẹ́ẹ̀ tọ́jú ọmọ wa ń tẹ pariwo lórí kinní nǹkan bẹ́ẹ̀ o tí ò bá fẹ́ mọ́ o kó fi ẹ́ sọ ọmọ ọ̀dọ̀ ìwọ nítọ́ ọmọ ọ̀dọ́ nú ẹ̀ ibi tó bá wà tó bá ti ń fífa nǹkan ló máa wẹ́ ń bẹ̀ pé mo pa woman yìí tí kò tiẹ̀ kí àkó tiẹ̀ bó kàn tó ń fáì sí ni òun ló máa bẹ̀ pé honey do you want to come and make spend weekend with your children gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ń bọ̀ nìyẹn á di pé àwọn ò lè lọ mọ́ wàhálà àwọn yẹn ti pọ̀ jù ó yá kájọ máa tọ́jú wọn torí kò ní fẹ́ bẹ̀ ọkùnrin ò ní ever ṣe sorry fún ẹ kò ní ever ṣe sorry fún ẹ mo trust kò sí bó ṣe lè rí kò ní òun ló jẹ̀bi òun ló jàre o kò ní ever ṣe sorry fún ẹ ó yá jáde máa tọ́jú wọn I can't deal with it anymore bó ṣe máa bẹ̀ẹ́ nìyẹn wàá gbẹnu sókè òwò ẹni téèyàn pàtàkì kan lórí tó lọ bá kó lọ so mọ́ lẹ́sẹ̀ pé ẹjọ́ ẹ gbà mí ẹ bá mi bọ́ ọmọ yín sọ̀rọ̀ ẹ bá mi ṣe gbà ò nídìí láti gbé wá ó fẹ́ máa bàjọba jẹ́ fáwọn tó fẹ́ ṣèjọba ó lè ba ilé ìjẹ́ o it's done already it's done nobody can erase it okay jọ̀ọ́ wá bí wọ́n sí jàre you are irritating me mẹ́ tí mi bá ń ṣe bébì obìnrin bíi titi ẹ̀ ń kọ́ bá ń ṣe obìnrin bíi titi ẹ̀ ń kọ́ àwọn kan dẹ̀ ti lọ bá gbé gbígbọ́ tí ń sìn wọ́n fi ìyà kankan jẹlé ẹ̀yìn orí àwọ̀ ẹ̀ ni ẹ̀rí bó ṣe rí ni sẹ́ni tí yà ń jẹ nìyẹn ó kàn ní ó ní ìgbóná ara sódì ni àwọn obìnrin míì kan wà bẹ́ẹ̀ tó yẹ pé tán bá gbóná ara báyìí wọ́n bá rókùnrin pẹ̀lú ọkọ wọn kàn láti para wọn because wọn ní heart láti take irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ti mọ̀ pé orí bẹ́ẹ̀ ò ní ìdí láti parẹ́ tètè ya wá nǹkan míì ṣe kó di àdádà àsìkò gba ẹni kó wá patí tó dáa máa lọ já pancake sójú kó wégèlè ó ní mo ṣe wégèlè mi bíi tìyà kò fún mo wé sẹ́gbẹ̀ẹ́ kan wọn náà já sí bẹ́ẹ̀ yẹn ó jágbó bá máa lọ patí 2-3 tó pàdé ẹ̀mẹ́ léwu màá yóò máa kíá má dẹ̀ ta sọ́rọ̀ ọkùnrin má tiẹ̀ lọ sọ́rọ̀ ọkùnrin rárá tọ́jú ara ẹ be neat bó ṣe léèsì àtọdún 5 tí mo gbé wọ̀ gbérú ẹ̀ náà wọ̀ kó ṣojú ẹ̀ dáadáa kó clean ẹ̀ kó gbẹ́ fúrúfúrú kó jáde síta lọ sí patí wọ́n máa pa kò sí bí òṣè ní rẹ̀ tó máa rí ẹ ní patí yẹn kan lọ sọ fún gbà a máa rí ìyàwó ẹ̀ ń patí lé ní kó máa tiẹ̀ kíá wọ́n máa níyẹn kò kíá kẹ̀ yóò mú mi tètè pé kíní nǹkan tó wọ́n mò ń náwó báyìí you see bó ṣe lè tètè pé àwọn kan á máa sùn wọ́n máa pariwo ó kápá jọ bí olóńgbò tí tó tu tó mi òjòjò pa wọ́n gẹ́ra rí ẹ̀mẹ́ ayé àtijọ́ ni single woman ti wúlò ń sin àwọn single woman lọ́mọ wọn gán dájú àwọn single woman lọ́mọ wọn dájú because the first thing in their life their first priority is their children it's their children I can't joke with my children no they know me àṣàwàdà àtúnjà kò ní 10 minutes ní já wa because I want them to be good
I want them to be good. So bó ṣe ń láti jẹ́ nìyẹn madam mo bẹ̀ lórúkọ Ọlọ́run mo rí nǹkan tí mo kà sílẹ̀ lọ wá ṣúta lọ wá pure water ta ló ṣe gàrí náà ní lọ́ra po gàrí kan ó lè ra garawa kan 200 àbí 2000 kan nìyẹn garawa kan ti tó gbé agolo mílìkì lé lórí fi nylon bójókòó tì before evening wà rẹni tó máa fi so dáwọn tó bá náà dáwó jọ fún ẹ̀sìn wọ́n fi ẹ̀ṣẹ̀ sí wọ́n fi ẹ̀ṣẹ̀ lẹ́yà ni Ọlọ́run má jẹ́ kí n dọ́wọ́ lọ́wọ́ ìyàgbà oúnjẹ sì á máa dáwó 10 kọ́bọ̀ lé mi lọ́wọ́ kí n gbà tí ì ṣe pé bóyá ò ń tọ́mọ lọ́wọ́ ò ń fọmọ lọ́mọ bóyá ò dẹ̀ ń fọmọ lọ́mọ àlè sọ bó bá fọmọ lọ́mọ ńkọ́ àwọn ìyá wọn máa gbọ́mọ kàn wá lọ sóko igi náà máa rùrù tán fi máa tọ́mọ yẹn tán fi máa jáde lára wọn ló ń di professor lẹ́nìí jókòó sójú kan òun párun sẹ̀ wọ́n fún ẹ lówó oúnjẹ ilẹ̀ ìyàwó òjògẹ́ ó dẹ̀ fáyín very pretty woman ọkọ ẹ bá tiẹ̀ fẹ́ lò mí ìyẹn ò mí ìná kò mí abára ẹ ti gbóná jù jọ kó wá nǹkan ṣe sí I wish you good luck I wish you go back to your husband I wish you to go back to your husband that's what I want so that the house can be settled ò ní yé tójú ẹni ẹlẹ́ni káàkiri mọ́ because ẹjọ́ yẹn ó ti pọ̀ jù kò ní túmọ̀ kò ní kì í ṣe pé bóyá wọ́n nẹ̀ wọ́n lójú kò sí black and blue lójú ojú ẹ̀ ló pẹ́ fúfú dáadáa àbí èèyàn tó mọ́ lára díẹ̀ bẹ́ẹ̀ yẹn tó tún rẹ̀ ṣe kó bọ́ síta kó wá company kan bó ṣe àwọn tó ń gbálẹ̀ ẹgbẹ́ títí ẹ̀ ní kó lọ gba akínní bẹ̀ kó wọ́n náà gbé uniform wọ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kó ti ọyọjà títà ní ṣọ́ọ̀bù tó lò wá you can't do it kò sí nǹkan kan mọ́ nínú ṣọ́ọ̀bù ẹ̀ owó má bo obìnrin jẹ́ nítorí Ọlọ́run ṣe dáadáa ẹ̀yin guys inú mi dùn sí yín ẹ má jà o ẹ ti ń gbọ́ràn náà ń sìn ẹ má jà o mo bẹ̀yìn lórúkọ náà ẹ má jà ẹ má lù tí anything o ẹ má lọ bí iṣẹ́ yín dídí everything máa tó ṣe pẹ̀lẹ́lẹ̀ fún wa táwọn agbádùn àwọn ajẹ ṣúgà ní bí àwọn ìlú èbó ẹ̀wọ̀n báwọn ìlú èbó ṣe máa ń ṣe tí wọ́n fẹ́ mu gàrí wọ́n fẹ́ jẹ gàrí ẹ̀kan ọwọ́ kan wọ́n á da ṣúgà ẹ̀kan ọwọ́ 10 sí bọ́n ṣe ń jẹun nìyẹn bẹ́ẹ̀ náà làwọn náà tí wọ́n máa jẹun àwọn ṣúgà wà sí láì ní àwọn agbẹ́pẹ́ tọ́kì ìtàn adìyẹ àwọn máa gbádùn nítorí bàbá wa ti wà ń bẹ̀ fún wa. So everybody tí oníṣẹ́ máa níṣẹ́ sí irú ìyá tó ń pariwo òun òrìṣẹ́ sìn ó yá wọn fún ní ọ́fíìsì kan kó tiẹ̀ máa jókòó kó máa bá wọn tún ṣe àbẹ̀ṣe kó máa nà iṣẹ́ níṣẹ́ ń jẹ́ nà kí ló dé tó lè ṣiṣẹ́ pariwo òrọ́kọ́ gbọmọ lọ́wọ́ ẹ̀ ò lè ṣiṣẹ́ Ọlọ́run abẹ́ ẹ̀ yanjú ẹ̀ àwọn èèyàn máa bú ẹni ó ti dé stage tó fẹ́ parẹ́ kí ló fẹ́ parẹ́ fún pé kí ni tán bá rí èèyàn kan tán bá rí ẹ wọ́n rẹ́ lòmíì lọ jókòó járe mú mi báyìí pọ́n fìyà jẹ ń sìn náà gbọ́ yẹn wọ́n fìyà jẹ wọn ọ̀nẹ́ ọkọ fẹ́ lòmíì fine kí ló burú yàn mọ́ ọkọ gbọmọ lọ́wọ́ ẹ̀ ó ṣe dáadáa náà gbọmọ lọ́wọ́ ẹ̀ fine then look somewhere kò tiẹ̀ wá sọ́mọ ọlọ́njọ́ kó lọ sí Yáàbá níbi tí Fúnkẹ́ Akíndélé ti lọ bá máa ṣọ ní ayé Jennifer kó lọ mọ́ àwọn ṣòkòtò péńpé tó dáa tó máa lágbè kan bí kó fún wọn ní skin ó fẹ́ rí skin tí mo gẹ̀ sórí ni tí máa tún la pátì sẹ́gbẹ̀ẹ́ báyìí ti Queen Latisa tó wà ní Democrat tó ń sọ̀rọ̀ fáwọn Democrat èmi náà ti ṣe irun mi bẹ́ẹ̀ màmá yóò nìyẹn kẹ̀ màmá yóò máa rẹ́rìn tó bá ní màmá ní mi ò kì í ṣe yóò Èkìtì ní mi kó tún rẹ ṣe dáadáa yín ò ní kó ṣàgbèrè èwọ̀ tó burú jù náà má ṣàgbèrè ó bá lọ́kọ́ fi ẹ́lẹ́ àgbèrè ló kàn ó fẹ́ fi rẹ̀ ṣẹlẹ̀ yà ni ó bá lọ gbé jombo ó abẹ́rẹ́ òràn ó kó tiẹ̀ nìyẹn so ẹ̀yin èèyàn mi guys ó dáa ká máa bára wa sọ tọrọ because ẹ bá kàn ní gbogbo yín náà gbẹnu sókè ok ò ṣe dáadáa ó fi ìyà jẹ stop it cut it out yẹ kó obìnrin must be tough ó lè má ṣàwàdà kó má rẹ́rìn but at the same time don't take nonsense ni pé kó jára mọ́ṣẹ́ jẹ́ kán rí ẹ ní ìdágo 5 dájí kó ti jí kó ti wẹ̀ kó ti tún ṣọ́ọ̀bù ẹ ṣe wọ́n bá ń kan méjì ò ní mọ̀gbà tí ṣọ́ọ̀bù yẹn máa kún fún provision tó ló bá ti ta ilé ìtàn ò ní ra aṣọ ní ò ní ra nǹkan kan ní ẹ̀ lọ ra aṣọ ní Yáàbá kó dẹ̀ tún ra nǹkan míì sí bá tó ti wèrè inú ẹ̀ lọ tún ra nǹkan míì sí bíṣọ̀bù ẹ̀ ṣe máa kún nìyẹn oyè sunkún kiri máa wà tí dìísù àbí kí ló porúkọ ẹ̀ oyè sunkún ó dùn mí pé mi ò sí nítòsí ká ní mo wà lé ni màá béèrè ibi tó wà màá béèrè wo fúnra mi màá wọ́ ẹ lọ sọ́jà Ìkòsí tàbí my 12 máa lọ gbé àpò ìdajì àpò ráìsì ìdajì àpò ìdajì ẹ̀wà èlùbọ́ gàrí màá ní ó yá lọ máa tà
mo ti ṣerú ẹ̀fẹ́ yẹn kan bẹ́ẹ̀ rí tó dẹ̀ tó ní ó ní àǹtí ẹ̀ máa ṣe o so tó bá bẹ̀rẹ̀ sí ní tàwa ni mọ̀ pé ó máa wà òkè ó má sunkún kiri mọ́ please kò ṣe gbogbo obìnrin náà ni lọ́lọ́run dá ní pé kókùnrin máa ṣe fún wọn kókùnrin máa ṣe obìnrin míì wà ó stand right gan ju ọkùnrin lọ tó yẹ pé gbogbo ilé òun ló máa gbọ́ ọkọ ẹ̀ dẹ̀ máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ kádàrá nìyẹn òde wa ní kò sọ̀rọ̀ ẹ̀ di ìrìndìnrìn ká ló máa sunkún kiri lórí kíni bó ṣe wà yẹn tán bá fún ẹ ní 5,000 you should multiply that 5,000 in 5 days kó di 50,000 I'm telling you ó di 50,000 ìwọ gan ló tún máa raṣọ fáwọn ọmọ ẹ pé ẹjẹ bá mi kéle fáwọn ọmọ mi tán bá tẹ̀ jẹ́ kí n rí wọn bá sáà máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ yẹn ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí aago then you are okay àwa táwa rí ìyá wa láti yẹjọ́ nǹkan màmá mi 110 mi ò rí sójú mo ṣáà ń bá wọn sọ̀rọ̀ lórí aago bẹ́ẹ̀ náà lórí síra mo bá wọn sọ̀rọ̀ máa dúpẹ́ lọ́wọ́ lẹ́yìn pé àwọn ọmọ ẹ tiẹ̀ ní ìyá ìwọ náà dẹ̀ sì lọ́mọ ògo ni fún Kristi lókè ọ̀run ikú ò ní pa àwọn ọmọ ẹ lọ́wọ́ ìwọ náà ò ní yàwòrò ò ní parẹ́ mo fàdúrà ràn lọ́wọ́ ẹ̀mí tí ń pa ni tí ń múra ẹni pa ni kò ní wọnú ẹ lọ ẹ̀mí tó wọnú ẹ lọ tó ní kó máa sunkún kiri yẹn ẹ̀mí yẹn ọ̀run á lè jáde ẹ̀mí mi máa láàyè tó ń mú ní mọ̀ ọ̀nà òtítọ́ tí mú ní mọ̀ nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ á wọnú ẹ lọ láti ẹnu òní lọ wà á nọ́mà wà á máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láyé ààrẹ tí wàá dẹ̀ máa ran àwọn ọmọ ẹ lọ́wọ́ láìpẹ́ láì jìnnà ọkọ ẹ náà pè é padà àti wá celebrate mo tún fẹ́ kó jáde síta kó wá sọ fún wa pé ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o ó ti pè mí padà má dọ̀ tó bá dákẹ́ tí n bá gbọ́ orógo ẹ ṣé my dear ẹ̀yin fan mi àsìkò tó bá tún ní àwọn kọ̀míìtì máa tún bá yín sọ dúpẹ́ gidi lọ́wọ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń subscribe gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń make a comment I appreciate that gan ni so inú mi ń dùn sí yín ẹ túbọ̀ kẹ́ bá mi keep it up nígbà kan mo ní màmá fáwọn èèyàn nìkan pé àwọn tó súnmọ́ mi tí mo mọ̀ tán ń bá mi fọwọ́ sí kì nígbà tí ọ̀rọ̀ olówó bẹ̀rẹ̀ a mọ̀ pé owó tá a máa pín gan wọ́n lè rí gbà náà báǹkì yẹn mo ṣe ya sinmi ara mi pé ó dàbí pé kì í sì sinmi èmi àti 2 náírà mi tí n fẹ́ pín yìí tí ìlú bá dẹ̀ wá dẹrùn tán lágbára Ọlọ́run a sì lè ṣe a máa jáde síta ni a ní kẹ́ máa sọ ìhónú yín pẹ̀lú àwọn nǹkan tó lọ tàbí bẹ́ẹ̀ ṣe rí ilé iṣẹ́ wa sí bóyá àwọn nǹkan tá à ń sọ ó mú ìwúrí wá tàbí ó jẹ́ ìwúlò fún yín a fẹ́ káwọn èèyàn 2-3 kan jáde kan tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ dẹ̀nà dẹ̀ máa fún yín ní nǹkan sí ńgbà yẹn kó tó di ìgbà náà wọ́n ní ó pọ̀ ó dùn ká máa jẹran pé lẹ́nu ṣùgbọ́n ó fa kíní ó fa ọ̀nà fún kò gbá rárá so I really can't wait to share more with you until the next time I will talk to you my dear I say bye now.